الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتون إلا وأنتم مسلمون wassalatu wassalamu ala rasulillah sallallahu alaihi wasallam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ fún Allah, a yìn Allah, a gbé ìṣọ̀kan fún Allah, a wá ṣe ọ̀pọ̀lọpọ̀ àsàlátù fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. A kí gbogbo wa pátápátá yányán nínú gbogbo àgbáláyé. Al-Qur'ani ń pè mí àtẹ̀yin wípé ká ní pápá ìbẹ̀rù, a sì gbọ́dọ̀ wá jáde ní ayé yìí báyìí láláì jẹ́ mùsùlùmí. Ǹjẹ́ látara yìí kálá subhanahu wa ta'ala jọjà rẹ̀ kó ṣe gbogbo wa ní mùmínì òdodo, kó ṣe wá ní mùsùlùmí òdodo, kó ṣe wá ní akírun kú, kó má ṣe wá ní akírun fìrúnlẹ̀. Àkọ́kọ́ náà mo fẹ́ ṣe àdáyanrí àwọn èèyàn kan kí wọn kálá subhanahu wa ta'ala jọjà rẹ̀ kó bá wa kí wọn. A kí wọn bàbá wa, àwọn ustaz wa, àwọn ìmáàmù wa tí a fi tọ̀wọ̀ àti àtàpọ́nlé fi dárúkọ wọn, ìmúrọ̀n ẹlẹ́hà, kálá subhanahu wa ta'ala bá wa kún yín. A kí yín ẹ kú orin àjò, ẹ sì kú ọ̀rọ̀ ẹ̀sìn, kálá subhanahu wa ta'ala jọjà rẹ̀ kó jẹ́ kí ẹ bá níbi tí ó gbé lérè. Ìmọ̀ yín kálá subhanahu wa ta'ala má jẹ́ ó takú sójú kan. A kí yín ẹ kú àgbọ́dìde, ẹ kú ọ̀rọ̀ ẹ̀sìn. Bẹ́ẹ̀ náà ni mo kí àfáà mi Saidi Shitu, kálá subhanahu wa ta'ala jọjà rẹ̀ kó bá wa kún yín. Ẹ kú ànáwó nára, ẹ kú wàhálà ẹ̀sìn. Akóńbẹ́ akí gbogbo wa tí a ń gbọ́ wá sí lérí Save Your Soul, kálá subhanahu wa ta'ala jọjà rẹ̀ kó bá wa kí yín. Àwọn ẹni tí wọ́n ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ àtàwọn ẹni tí wọ́n àti láǹfààní àti máa gbọ́ tí wọ́n padà máa wá gbọ́, kálá subhanahu wa ta'ala jọjà rẹ̀ kó bá wa kún yín. Bíbò àṣírí tó rọrùn kálá subhanahu wa ta'ala fi ṣe sàárà fún ẹnì kọ̀ọ̀kan wa. Allahumma amin. Àwa kí gbogbo àwọn ẹni tí wọ́n dìde láti Nàìjíríà láti lè lọ kí àwọn àfáà wa Saidi Shitu, kálá subhanahu wa ta'ala bá wà pẹ̀lú wọn kó bá wa kí yín. Tẹ́ bá ti padà sílé náà ni ǹjẹ́ ẹ káàbọ̀. Tẹ́ bá ti padà sílé kálá subhanahu wa ta'ala jọjà rẹ̀ kó bá wa dá yín padà sílé láyọ̀ àtàláfíà. Wala hawla wala quwwata illa billah. Mo wá kí ẹnìkan, bàbá wa, brọ́dà wa Sunday Igboho, kálá subhanahu wa ta'ala jọjà rẹ̀ kó bá wa kí yín. Allah subhanahu wa ta'ala kádàrá ń pé kí ẹ ní ìfẹ́ òdodo, kẹsì wá nífẹ̀ẹ́ ẹni tí ó gbódodo lání. Irú ìfẹ́ náà kálá subhanahu wa ta'ala má jẹ́ ó já. Ṣùgbọ́n ohun táwa máa tọrọ náà ni wípé Allah subhanahu wa ta'ala ó pe èmi àtẹ̀yin, ó pe gbogbo wa pátápátá yányán wípé ká níbẹ̀rù òun Allah ní pápá bẹ̀rù. A sì gbọ́dọ̀ wá jáde kó nílé ayé yìí báyìí o láláì jẹ́ mùsùlùmí. Mo wá gbẹ̀rí òkun yìí láti fi lè pe brọ́dà wa, bàbá wa tí a fi tọ̀wọ̀ àti àtàpọ́nlé fi dárúkọ wọn, Sunday Igboho, wípé kò ní yáyì, kò ní dá bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ìsìláàmù yìí kí ẹ má wá bá wa ṣe ìsìláàmù. Bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ òdodo yìí kí ẹ má wá bá wa ṣe ẹ̀sìn òdodo, torí ẹ̀sìn òdodo ni ìsìláàmù. Ẹ̀rí nínú àwọn nǹkan tá a sì máa ń gbọ́ nínú ìròyìn tá a máa ń gbọ́ lára yín náà ni wípé olódodo ni yín, ẹ sí níbi àbòsí. Bẹ́ẹ̀ náà ni ohun tá a tún máa ń gbọ́ lára yín náà ni wípé akíkanjú ni yín, èyí tó túmọ̀ sí pé irú ẹ̀yin báyìí àbùkátà yín nínú ẹ̀sìn. Kí Allah subhanahu wa ta'ala jọjà rẹ̀ kó bá wa rọ̀ yín lẹ́mìí, kó bá wa fọwọ́ kàn yín lẹ́mìí, kó bá wa fọwọ́ tọ́ yín lọ́kàn, kí ẹ̀mí yín kó rọ̀, kó tutù sí ìsìláàmù. Ẹ̀mí yín ti rọ̀ náà sí ìsìláàmù, ẹ̀mí yín ò bá rọ̀ sí ìsìláàmù náà ni ní gbéra láti odidi Nàìjíríà ń pẹ́ lọ kí àfáà wa Saidi Shitu fún wọn bá ọjọ́ méjì mẹ́ta. Ẹ̀rí látara pé ó gbódodo dání, kálá subhanahu wa ta'ala bá wa kún yín. Àlọ́ àbọ̀ yín kó jẹ́ kí ó máa dá, kálá subhanahu wa ta'ala jọjà rẹ̀ kó bá wa dúró tì yín. Ìròyìn tá à ń gbọ́ lára yín náà ló mú wa tí àwa náà fi fẹ́ràn yín. Ìfẹ́ Allah subhanahu wa ta'ala là ní lára yín látara pé
ẹ sí inú àwọn ẹni tí ń gbógun ti Islam. Àwọn ẹlòmíràn wà tá a jọ ń jẹ́ orúkọ Nafiu Rahman Aziz tó ṣe ká ní pé àwọn ń bẹnu àwọn ẹni tí ń gbógun ti Islam. Allah subhanahu wa ta'ala wà á jẹ́ orí bẹ́ẹ̀. Ẹ̀yin ń jẹ́ Sunday Ìgbòho tòun ti bẹ́ẹ̀ náà ẹ wá ní ìfẹ́ ẹ̀sìn Islam. Allah subhanahu wa ta'ala jọjà rẹ̀ kó bá wa nífẹ̀ẹ́ yín. Gbogbo ìfẹ́ tí Allah subhanahu wa ta'ala bá wa ní sí kó jọjà rẹ̀ kó ṣe yín ní mùsùlùmí, kó wá ṣe yín ní mùsùlùmí òdodo, kó wá ṣe yín ní akírun kú, kó má ṣe yín ní akírun fìrúnlẹ̀. La hawla wala quwwata illa billah. Gbogbo bí mo ṣe wá tọrọ fún yín Allah subhanahu wa ta'ala jọjà rẹ̀ kó jẹ́ orí bẹ́ẹ̀ fẹ́ mi náà. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àti àwọn àfáà wa akéwù, àwọn bàbá wa, àwọn ustaz wa akéwù gba góòlù mú kí ẹ̀yin náà ẹ kú àgbọ́dìde. Allah subhanahu wa ta'ala bá wa kí yín. Àwa kí gbogbo wa pátápátá, àwa tá a débẹ̀, àwọn tán wà ní agbègbè London tán wọn náà dìde tán lọ gbọ́ wáàsí káàkiri gbogbo ibi tán gbé ṣe wáàsí gbogbo yín náà ní akí ẹ kú àgbọ́dìde. Àwa náà tá a wá gbérí Facebook fi gbọ́ náà akí gbogbo yín. Ibi tí oníkálukú wa gbé ń mówó kò fi ń ra dẹ́tà fi ń gbọ́. Allah subhanahu wa ta'ala ò ní jẹ́ kí ọwọ́ yín ó kan sàlẹ̀ àpò. Allahumma amin. Kí la fẹ́ pé àkíyèsí sí ká lọ torí a ti fi gbogbo àsìkò fi kí gbogbo yín ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ torí alhamdulillah. Àkọ́kọ́ nǹkan tí mo kọ́ fẹ́ sọ ni pé bàbá wa Imran Eleha, mo rí pé àwọn èèyàn fìtínà yín gan pé ẹ bá wa sọ̀rọ̀ fáfà Saheed Shittu, ẹ bá wa sọ̀rọ̀ pé wàhálà ẹ pọ̀, igbe ẹ pọ̀, bó ṣe máa ń sọ kó bá wa sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Alhamdulillah. Allah subhanahu wa ta'ala kádàrá pé ẹ̀yin method tẹ́yin fi ń gbé method pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀sẹ̀ lẹ fi sọ wallahi. Ẹlòmí tó Allah subhanahu wa ta'ala ò bá bùn wípé kó máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ń ṣe ń sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí, tó bá fẹ́ sọ tó bá gbé pé òun fẹ́ kọ́ṣe yín tó fẹ́ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàhálà yóò gbàgbé nǹkan mímu tó fẹ́ sọ tó sì ṣe ká ní pé ẹ̀bùn tí Allah subhanahu wa ta'ala fún ẹ̀yin nìyẹn. Ká Allah subhanahu wa ta'ala má ba ẹ̀bùn náà jẹ́, kó jẹ́ kí àwọn ọmọ jogún ẹ̀. La hawla wala quwwata illa billah. Akín ẹ kú wàhálà ẹ̀sìn ẹ kú kó ba lè dá. Ṣùgbọ́n tòun ti ń pé bí ẹ ṣe wá sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tútù yìí báyìí, àwọn aláburú yìí báyìí ẹ gbọ́ ohun tó ń sọ káàkiri nísìn. Ó tún ní pé ká má pẹ̀ràn, ká má bá ṣe kínní. Imran Eleha tó sọ pé ká má ṣe kínní kan o, tá bá ka Kùránì ká má gbẹ̀ràn, ká má ka Kùránì ká má gbẹ̀ràn. Kínní kan kí la fẹ́ máa jẹ́ tòun ti pé ẹ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nìyẹn o. Èyí ń túmọ̀ sí pé kì í ṣe igbe tá ń sọ ló ń dùn wọ́n, ohun téèyàn ń sọ jáde nínú igbe náà ní ń dùn wọ́n. Wọ́n sì ti gbàgbé pé tó bá dijọ́ àlìkìyámà Ọlọ́run Allah kò ní bi wọ́n pé ṣé ẹni tó sọ fún yín igbe ló fi sọ fún yín ni àbẹ́rìn àbóhùn tútù ló fi sọ fún yín. Kò ní béèrè ṣé o gbọ́ ṣé Allah subhanahu wa ta'ala ṣé wọ́n jíṣẹ́ fún ẹni wọ́n fẹ́ béèrè ẹ̀rí òun náà fẹ́ béèrè ẹ̀rí nísìn. Donc ohun tẹ́mi kan fẹ́ sọ gbàbẹ̀ náà ni wípé oníkálukú ló ní màníẹ̀ àti sọ̀rọ̀. Èmi par exemple ń bá ń sọ̀rọ̀ àti máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó máa fà á lẹ̀, kó ń bá ń sọ títí tó bá débi tí ó dé bá yóò jákun yóò bẹ̀ sí máa lọ. Kò í ṣe pé mo máa mọ̀ kì í ṣe ti gbéraga, kì í ṣe pé mo kí n fi burú mọ́ olú ẹ̀ là ohun mi ló wà bẹ́ẹ̀ ẹ̀rí. Ẹ̀bùn tó Allah subhanahu wa ta'ala sì fún ẹnì kọ̀ọ̀kan òun náà ni ó lò. Gbogbo yìí tá a bá wá ṣe Allah subhanahu wa ta'ala jọjà rẹ̀ kó má daṣẹ́ wa lù wá láyà, kó má jẹ́ àjọra wa lójú lérí ẹ̀. La hawla lana wala quwwata lana illa billahi al-aliyyil azim. Ǹjẹ́ ká tún sọ̀kalẹ̀ kó ń bẹ̀. Ohun tí mo fẹ́ sọ tí mo fẹ́ pè àkíyèsí sí ọ̀kan ni ti báwo ni jẹ́ ìmáàmù àwọn Ajaja yìí báyìí agbẹ́sìngà voilà agbẹ́sìngà. A rí àwọn mọ̀nàkọ́ṣà méjèèjì tí ẹ ṣẹ̀ṣẹ̀ ṣe níṣẹ́ àti rí. A kí yín lọ́tún lósì, a kí àfáà tó wá bá yín ṣe mọ̀nàkọ́ṣà náà pọ̀pọ̀ Allah subhanahu wa ta'ala jọjà rẹ̀ kó bá wa kún wọn. Ṣùgbọ́n mo gbàbẹ̀ mo pé gbogbo àfáà Nàìjíríà ṣàkíyèsí. Ẹ má sọ pé ta ni Muritadoh agbẹ́sìngà ń gbé àwọn ọ̀fẹ́ lọ bá ṣe mọ̀nàkọ́ṣà. Ẹ dìde sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí báyìí, ẹ dìde sí. Alhamdulillah òun náà pa ti ń rí ẹ̀rí bọ̀ díẹ̀díẹ̀, wọ́n ti ń kó ẹ̀rí bọ̀ mẹ́ ìfẹ́ inú náà ò tí ì fún un ní ààyè. Lérí ti alájáde mo fẹ́ yín àwọn nǹkan gbólóhùn kan sí kejì mẹ́. Muritadoh òun pe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní alábòsí gẹ́gẹ́ bí ẹni tó ṣe àbòsí fún ìsìláàmù àbí ẹni tó ṣe àbòsí fún àwa ìjọ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kí ló fàdí ọ̀rọ̀ mi ni wípé Muritadoh tẹ́tí kò gbọ́ ò
torí gbọ́ àlàyé dáadáa o, torí tó bá ń sọ̀rọ̀ àwọn gbọ́rọ̀gbọ́rọ̀ wà ń bẹ̀, àwọn ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ sì wà ń bẹ̀. Gbọ́ àlàyé tó ṣe dáadáa o. Onígbà tí màláíkà Jibril wá tó gbéṣẹ́ wá fún ànábì ajá wà nulẹ̀ ẹ̀, màláíkà ní kó yọ ajá jáde, màláíkà ní kí ànábì yọ ajá jáde, ànábì yọ ajá jáde. Wọ́n padà béèrè ta ló gbájá wọlé gbẹgbẹgbẹ, èyí ni wàá lọ bref, èyí kọ́ la fẹ́ lò. Wọ́n fomi wọ́n lẹ̀ inú ilé, ajá ò yàgbẹ́ síbẹ̀ o, kò sì tọ̀ síbẹ̀ o, bọ̀ ànábì fomi wọ́n lẹ̀. Ṣùgbọ́n mọ́sálásí tá a gbé ń kírun, tá a gbé ń jọ́sìn fọ́lọ́hun, àyè mímọ́, ajá wa lọ yàgbẹ́ síbẹ̀ torí wọ́n ló sọ o, oní kódà ajá máa ń wọ mọ́sálásí dáadáa, tó tún máa ń yàgbẹ́ síbẹ̀ dáadáa, tó tún máa ń tọ̀ síbẹ̀ dáadáa, wọ́n kàn máa ń kó ni. Kódà wọn yìí fomi fọ́ ń pé o ní àdìsí lérí ẹ̀. O sì wá wò ó pé ṣé kò tako làákàyè ṣá? Ajá wọnú ilé ànábì, kò yàgbẹ́ kò tọ̀, ó dìde kó ń bẹ̀, ànábì fomi wọ́n lẹ̀ ó fomi wọ́n lẹ̀. Ajá wá wọnú mọ́sálásí ilé Allah subhanahu wa ta'ala, ọba ńlá, ọba wa, ọba ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ajá wá wọnú ilé ti tiẹ̀, ó yàgbẹ́ síbẹ̀. Ànábì àwọn sàábé wá kó ìgbẹ́ kò, wọn à wá fọbẹ̀, wọn à wọ́n mi síbẹ̀. Ànábì pọ́nú lé ara ẹ̀ lé junú lé Allah subhanahu wa ta'ala lọ. Ànábì tiwa Muhammad sallallahu alayhi wa sallam, tí ó ṣe àbòsí ìmọ̀ tó pín káyé, tó tún béèrè ẹ̀rí lọ́dọ̀ àwa mùsùlùmí, àwọn bàbá wa, àwọn sàábé ìgbà náà ń gbé tí mo jíṣẹ́ pé ànábì tó ṣe ká ní pé Allah subhanahu wa ta'ala fún rẹ̀ ló jẹ́rìí pé ó jíṣẹ́ pé ànábì náà wá pọ́n inú ilé ara ẹ̀ lé ju ilé Allah subhanahu wa ta'ala lọ. Agbẹ́sìngà 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 lọ ṣàtúnṣe àwọn nǹkan yìí báyìí. Aburú lérí aburú ni. O ò gbẹ́sìn kankan ga, ò ń bẹ̀sìn jẹ́ ni. O ò gbẹ́sìn kankan ga báyìí, ò ń bẹ̀sìn jẹ́ ni. Tó bá wá yá atọ́kùn ẹ̀ bí kinní kan ẹ̀ ni, atọ́kùn ẹ̀ ó sọ pé ẹ jẹ́ aṣọ kan. Ó bá yá yóò ní ẹ̀yẹn kan ló tún kàn, nǹkan tó kàn náà nìkan ṣe ìsìlámù. Àwọn Haúsá ń lọ pín báìbù fún yàn kan ní oko. Àwọn èyí tó so mọ́ yìí báyìí tán pè é ṣàkíyèsí, tán fún ẹ lẹ́rìí lọ́tún lósì lérí Facebook káàkiri gbogbo àgbáyé, wọ́n fún ẹ lẹ́rìí face to face. Ẹ̀ ń ṣe mọ̀nàkọ́ṣà lérí ẹ̀ ní kọ̀rọ̀, ẹ̀ ń ṣe mọ̀nàkọ́ṣà lérí ẹ̀ ní gbangba, ní gbogbo ọ̀nà ò ń ṣe lérí ẹ̀ láti jọ́ yìí, tán fún ẹ lẹ́rìí lérí ẹ̀ tí ẹ̀ padà kó ń bẹ̀ yìí báyìí. Ìlọsíwájú wo ló ń fà fún ìsìlámù? Oore wo ló ń mú wá fún ìsìlámù? Sọ fún wa. Bí ó ṣe pé aburú lérí aburú ni, ẹ fẹ́ ti nǹkan burúkú tí ń bẹ lára yín sí ọkàn gbogbo yẹn pé ká gbà á tó láṣì. Allah subhanahu wa ta'ala kó fòótọ́ hàn wá pé òótọ́ ni, kó fún wa ní agbára àti tẹ̀lé, kó fi irọ́ hàn wá pé irọ́ ni, kó fún wa ní agbára àti jìnnà sí. Àwọn nǹkan tẹ́ ń gbé káàkiri aburú ni o, aburú lérí aburú ni. Ó sọ̀rọ̀ lérí ìkúnlẹ̀, alhamdulilayi, ẹ ti ṣe mọ̀nàkọ́ṣà lérí ìkúnlẹ̀ ní ìsìn, ó sì ti rí ẹ̀rí. Nǹkan tó ṣẹ́kù ni wípé kó lọ padà ṣe fídíò nísìn pé wá o, òun ti rí ẹ̀rí tó ju ẹ̀rí lọ. Pàṣẹ bàbá tí ó bá ṣe mọ̀nàkọ́ṣà àfáà náà, kálá subhanahu wa ta'ala bá wa san wọ́n ní ẹ̀san olóore, kó bá wa dúró tì wọ́n, dúkìá wọn tí mí àti tí omi, kó má jẹ́ kí ọwọ́ ìbàjẹ́ ó kankan bẹ̀, kó bá wa ṣàlékún ìmọ̀ fún wọn, kí irú wọn kálá subhanahu wa ta'ala jẹ́ kí wọ́n pọ̀. Ẹ̀rí bàbá yìí ó ti àwọn ẹ̀rí méjì tó gbé wá tó fẹ́ fi rú wọn lójú tó lọ dàkọ́ níbì kan nínú tíra tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ kan, orí gbogbo àwọn tíra tí bàbá yẹn kà fún ẹ lẹ́yọ̀ kọ̀ọ̀kan lọ, orí ẹ̀rí ẹ̀yọ̀ kan mú wá nínú ẹ̀ wípé ká kúnlẹ̀ fún yàn o, ó da ẹ̀tọ́ ni nínú àwọn tíra yẹn kankan. Tíra kan wá lọ́la dàkọ́ wálé, ìrújú tẹ́ fi máa ń gbé wọlé orí bàbá yìí. Alhamdulillah, Allah subhanahu wa ta'ala kun ó yẹ ǹtẹ́ ẹ̀ fún ẹ.
àgbọ́yé ọ̀rọ̀ táwa fẹ́ sọ kì í ṣe pé lágbájá win lágbájá shoot náà èyàn kọ́ ni kókó. Nǹkan tó jẹ́ kókó ni wípé wòmí o ti ródòdó àfi tó bá fẹ́ ṣàbòsí ẹ̀mí ara ẹ̀ ló kù. Lọ padà sẹ́yìn. Bàbá yìí ti mú àlàyé wá wòmí nǹkan kan ò tún kù téèyàn kan fẹ́ sọ fún ẹ mọ́. Èyí tó kàn kù kò ṣùwází àyè ara ẹ̀ nísìn ló kù. Ó bá jẹ́ inú àwọn ẹni bíi àwọn aláburú ló fẹ́ tò síbẹ̀, Ọlọ́run ọba lọ́ba ẹlẹ́san. Tó bá sì jẹ́ pé òun pé ìmọ̀ ẹ̀ tó kọ́ fẹ́ fi ran ìsìláàmù lọ́wọ́, ó fẹ́ fi ran ọmọ aráyé tán sọnù lọ́wọ́ náà nìjẹ́ padà sẹ́yìn. Ó gbọ́ mi yé, padà sẹ́yìn ẹ̀rì èyàn wá lọ síbẹ̀. Ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ tán tí a fẹ́ sọ ogunlọ́gọ̀ àwọn èèyàn míì náà ń pè èwo láà ṣe inú ẹ̀ nísìn àwọn ta ló èwo láà ṣe tá bá fẹ́ ṣe eléyẹ ni kò dáa, tá bá fẹ́ ṣe eléyẹ ni kò dáa, tá bá fẹ́ ṣe eléyẹ ni kò dáa. Èmi ibi tí mo máa ń tọ́ka gbogbo èèyàn sí náà ni pé ẹ̀yin náà òkùnkùn olèkùn kó nínú mọ̀mọ́nú oníkálukú mọ́nú ara ẹ̀ oníkálukú ó bá fẹ́ ṣòwò a máa ń lọ wádìí èwo láṣe a máa ń fẹ́ mọ èwo lójúlówó èwo ni fake. A mọ àwọn àfà ojúlówó wà, àlùfáà wà, àfà wà, àwọn ẹni tó nímọ̀ ẹ̀sìn àwọn àfẹ́ẹ̀sìn ń bẹ. Ẹ̀yin náà mọ̀ wọ́n, ẹ bá ṣàbòsí fẹ̀mí ara yín, ojú ti là. Ẹ lọ bá àwọn àfà olódodo àwọn àfà súnà kan kọ́ yín lẹ́sìn. Èyàn Jamiu sọ pé ẹjẹ́ aṣọ̀kan tá bá fẹ́ ṣọ̀kan ká tẹ̀ sọ pé òkè a fẹ́ ṣọ̀kan. Ìsìláàmù nìkan náà ni ẹ̀sìn tó pèpè ọ̀kan. Àmọ́ ẹni tá a bá ṣọ̀kan ìsìláàmù pápá ti là á fún wa. Ẹni tá a ní bá ṣọ̀kan tá a sì ní bàjà tá a máa gbógun ti lára aburú tó wà lérí ọwọ́ ẹ̀. Ìsìláàmù kọ́ wa, ànábì ò fi wá lẹ̀ láláì kọ́ wa ní wípé kíni ṣé alágbára omi náà á bá wọn náà ṣọ̀kan. Má gbàgbé pé ilẹ̀ yìí làwà ló bú alágbára omi o ló pè sákìyèsí o. Sùlàìmánù oníkìtìpá ibi làwà o ló pè sákìyèsí o. Onígbẹ́rẹ́ arọ́bí ibi làwà ló pè sákìyèsí o. Àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ mọ̀ wọ́n jù mí lọ ibi làwà o. Wọn àti ìkólérí mọ́ ní àjìtán wà o. Ó fẹ́ bá wọn ṣọ̀kan má torí ohun tó fẹ́ jẹ fi lọ bá ohun tó fẹ́ jẹ́jẹ́. Ọlá ń pè àwọn àfá onítọ̀rí kọ̀ yìí báyìí àwọn náà máa ń pè ẹ́ àti ìgbà tó ti fẹ́ bẹ̀rẹ̀ sí kọlù wọn tó fẹ́ bẹ̀rẹ̀ sí pè wọ́n pé ká ṣe báyìí gbogbo ẹ̀ bísínẹ́sì ẹ̀ kò lọ mọ́ wọn àmọ́ pè ẹ́ mọ́. Àmọ́ ìgbà tó ti bẹ̀rẹ̀ sí sọ pé ká ṣe kan ẹ jẹ́ ká ṣọ̀kan ká da gbogbo ẹ̀ dúró pọ̀ má ṣàpá ká ṣe Islam bí kìrìsẹ́nì ń gbé ẹni tó bá ti mọ Ọlọ́run lọ́kan tó ń kírun tó yàn zàká ẹni tó mọ Ọlọ́run lọ́kan tó ń kírun tó ń gbàwẹ̀ tó yàn zàká tó ń lọ sí ájì òun nìkan òpó tó mú wa tó pa wá pọ̀ náà nìyẹn. Wọn bá máa fi bísímìláì dípò ọ̀fọ̀ mùsùlùmí náà ni wọn bá síngbẹ́rẹ́ arọ́bí mùsùlùmí náà ni wọn bá máa lo àtàrí mẹ́rìndínlógún ewé ológbò ntújẹ kínní kan mùsùlùmí náà ní gbogbo wa kásà dá dúró pọ̀ má ṣàpá. Ẹ̀sìn wa wà dàbí ẹ̀sìn àwọn kìrìsẹ́nì tẹ́gbẹ́ ń tọ́ ń bá dé ọ̀hún ó lè ṣe báyìí eléyìí wá ṣe báyìí ó ṣe báyìí. Ẹ̀sìn ìsìlámù ìṣe bẹ́ẹ̀ ẹ̀sìn tó lópo lẹ̀ ní ìsìlámù ẹ̀sìn tó lófin ní ìsìlámù ẹ̀sìn tó lẹ́kọ̀ọ́ ní ìsìlámù. Ìsìlámù ìṣe pé oníkálukú ṣe tiẹ̀ kó ní náà nǹkan kan náà la gbọ́dọ̀ ṣe by force ọ̀ranyàn kì í ṣe pé tó bá wù wá kò í ṣe mustahaba kì í ṣe pé ó bá wù wá láṣẹ nínú ẹ̀sìn. Nǹkan tẹ̀sìn bá gbé wá láṣẹ ń tànà bí kọ́ wa nínú ẹ̀sìn láṣẹ ọ̀ranyàn ni kì í ṣe pé tó bá wù wá fọ̀ọ́sẹ̀ ni ó bá wá lágbára àti ṣe ò ní tako ẹni tí ń ṣe òdodo nínú ẹ̀sìn. Ó ní òdodo ní inú ẹ̀sìn wa ló wà o àmọ́ mi lágbára àti ṣe náà ni mi fi ṣe. Àmọ́ kò máa tako àbí kò fẹ́ ká wá dá dúró pọ̀ má ṣàpá. Àwọn ọmọdé àti gbogbo àgbáyé mọ̀ mùsùlùmí tí ò ṣe mùsùlùmí gan mọ̀ pé ìgbà tí kíní wọn ti yàtọ̀ sí tiwa tí wọ́n gba Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbọ́ wọn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kèfèrí ni wọ́n. Àwọn náà ò ń pè wọ́n ní mùsùlùmí kájọ papọ̀ ká ṣe kan. Jamiu kálá subhanahu wa ta'ala fèrèjì ẹ̀ kó fèrèjì àwa náà kó wá fòótọ́ hàn wá pé òótọ́ ni kó fún wa ní agbára àti tẹ̀lé kó fi irọ́ hàn wá pé irọ́ ni kó fún wa ní agbára àti jìnnà sí. Mo tún gbàgbé ìwọ rí àfà rè kan gbé wẹ́rí pírọ́fọ́ọ̀mù ẹ̀ pé káńtẹ̀ wá sọ̀rọ̀ súnà qala Allah qala Rasul àfi àwọn àfà àtànfà dẹ̀sìn rú nìkan ló máa ń gbé wá. subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.